Mo kí ọkùnrin wa, mo kí obìnrin wa, níbikíbi tí ẹ bá wà lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ tara tọmọ tẹbí tará. Eléyìí tí mo fẹ́ kájọ kọ́ra wa lónìí, ó ní iṣẹ́ tí a máa ń ṣe tá a fi máa ń bọ́ lọ́wọ́ àwọn àgbàlagbà tó jẹ́ pé tí wọ́n bá rí wa, wọ́n máa yọ́nú sí wa ni. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí, ẹ ní ṣe àṣedànù. Ẹ má wo prógámù yìí lásán, ẹ máa share ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Níbikíbi tẹ́ bá wà lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ o. Ewé tí ẹ ń wò níwájú mi, òun là ń pè ní bòbú àwòdì. Kì í ṣe ìgbá o, eléyìí ò kì í ṣe ìgbá o. Ewé bòbú àwòdì ó jọra wọn ní o. Ẹ rí pé eléyìí ní ẹ̀gún, eléyìí ní ẹ̀gún lára. Òun ni wọ́n ń pè ní bòbú àwòdì. Òun náà tún wọ́n ń pè ní ìkàngún. Ewé ìkàngún òun lẹ̀ ń wò yìí o. Àmọ́ ewé ìkọ́ la fẹ́ lò, èso rẹ̀ òun ni a fẹ́. Ẹ rí pé ó lẹ́gùn lára. Èso ewé yìí òun ni a fẹ́ lò. Báwo la ṣe máa ṣe? Ẹ dákun mo bẹ̀ yín, ẹ ní ṣàṣedànù, ẹ share program yìí. Ẹ bá mi wá èso yìí, á wá já èso yìí. Ẹ ti rí, ó lẹ́gùn lára o. Ẹ̀gún ara ẹni má jẹ́ kó gún yín lọ́wọ́ tí wọ́n bá fẹ́ lò ó. Ẹ rí pé ó ní ẹ̀gún ní ara. Ẹ ti rí báyìí. Èso tí a já yìí, á wá fi ọ̀bẹ, á fi pín sí méjì. Á fi ọ̀bẹ, á fi pín kìíní sí méjì. Á pín sí méjì, jáde bá a ṣe pín sí méjì. Bá ti pín sí méjì lọ́gbọọgba, òun lẹ̀ ń wò yìí. Ẹ rí báyìí. Ṣé ẹ ti rí báyìí? Ẹ rí pé a ti pín sí méjì báyìí. Bẹ́ẹ̀ ṣe là ní eléyìí o. Ẹ rí mo ṣe là. Ẹ pín sí méjì lọ́gbọọgba. Ẹ bá mi lọ wá iyọ̀ sebẹ̀ tí wọ́n ń dì. Iyọ̀ tí wọ́n ń dì ni o. Ẹ má lo iyọ̀ sáṣẹ́ẹ̀tì o. Iyọ̀ tí wọ́n ń dì fúnra wa láàtú iyọ̀ náà. Á la èso yìí sí méjì bí mo ṣe là sí méjì, bẹ́ẹ̀ ṣe máa là nìyẹn. Á wá bu iyọ̀ sebẹ̀ tí wọ́n ń tà lọ́jà. Iyọ̀ dídì ni o. Á wá bu sójú èyí tó wà lápá ọ̀tún. Á bu sójú èyí tó wà ní apá òsì. Á ti bu sí i. Ẹ bá mi wá abẹfẹ́lẹ́ tí a mọ̀ sí blade. Blade yìí á wá fi síngbẹ́rẹ́ sí ọrùn ọwọ́ wa méjèèjì. Á fi apá ọ̀tún èyí tá a buyọ̀ sí yìí, á fi tá a ti síngbẹ́rẹ́ apá ọ̀tún, á fi pa ojú gbẹ́rẹ́ yẹn apá ọ̀tún. Bẹ́ẹ̀ láti ṣe ní apá òsì náà. Ẹ jẹ́ ká fi pa. Lẹ́yìn náà, tá a bá ti fi pa tán, kí a filẹ̀. Lọ́jọ́ náà a ní wẹ̀ o. Lọ́jọ́ tá a bá ti sín gbẹ́rẹ́ yìí, a ní wẹ̀ o. A ti kọ́kọ́ wẹ̀ náà kó tó di pé a sín gbẹ́rẹ́ yìí. Bá ti wá sín gbẹ́rẹ́ yìí tán, a gbọ́dọ̀ wẹ̀ mọ́ di ọjọ́ kejì. Bá di ọjọ́ kejì tá a bá fẹ́ wẹ̀, a lè sanra lásán ni, ká má jẹ́ kí kànkàn kó débi ojú gbẹ́rẹ́ yìí. Bí ó ṣe jẹ́ nìyẹn o. Ẹ dákun mo bẹ̀ yín, ẹ ní ṣe àṣedànù. Ẹ bá mi share program yìí, ẹ like, kí ẹ comment. Ẹni wá nífẹ̀ẹ́ sí àwọn àgbo alọ́lọ́kan òjọ̀kan, a ní àwọn àgbo jẹ̀díjẹ̀dí, àgbo ìdákọ́lẹ̀, àgbo alẹ́, àgbo àtọ̀sí, èyíkéyìí àgbo ó ń bẹ lọ́dọ̀ wa. À ń ta àgbo ẹni tó kú ẹ̀ bá kiri jọjọ orí ẹ̀ lọ. A ní àgbo ẹ̀, a ní cream, a ní ọṣẹ. Bákan náà a ní àgúnmu rẹ̀. A ní àgúnmu àdólami-lójú, a ní cream àdógbọ̀nrìrì. Níbikíbi tí ẹ bá wà, àánú Ọlọ́run ọba kò ní fi wá sí. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí ní 08039336675. Orúkọ mi ni Dr. Hafiz Abolade Ọmọ Aramide. Ire o. Ó dàbọ̀.